Hooray! Today marks the 50th birthday of beautiful Chief Mrs. Fatima Omobolanle Atoke aya Oyenola, ọmọ bíbí inú Àlàbí Yemítàn, òyìnbó onígi ní Ìtàmàgà sọ́mi ò tí ṣe Omobolanle, Amope Ọlátúnjí lóní Atoke. On today, your 50th birthday, I wish you all the very best in every of your endeavors in life, my darling sister. Mo ní lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀, ibẹ̀ la gbé bí o sí o, ibẹ̀ la gbé tọ́ dàgbà o, ilẹ̀ òmìnira. Àtòkè ìwọ máa yọ̀ lórí Olúmọ, ìwọ ṣògo yìí lọ́kàn rẹ pé ìlú olókìkí o lẹ́yìn ọmọ Lísàbí ń gbé. Máyọ̀ 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 lórí Olúmọ ọmọ ọlọ́pẹ́, máyọ̀ 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 o lórí Olúmọ. Wọ́n ní ẹ má dènà dẹ̀gbà o, yé ìgbà èṣìṣìn, ìgbà èṣìṣìn kì í dènà dọ̀wọ́ ọwọ́ bàbá èṣìṣìn. Ẹ má dènà d'Àtókè o, ìgbà ẹranko, ìgbà ẹranko kì í dènà dẹkùn, ẹkùn bàbá ẹranko. Ẹ má dènà dẹ̀gbà o, yé ìgbà ẹranko, ìgbà ẹranko kì í dènà dẹkùn, ẹkùn bàbá ẹranko. Ẹ màmá bá mi pè é bí ológun ẹrú o. Ẹ bá mi pè Chief Mrs. Fatima Omobolanle bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. Ẹ bá mi pọmọ ọlọ́pẹ́ kó wá jẹ́ mi ní òòtẹ́ mi. Èmi ò pérí rẹ síkú o, mi ò pérí rẹ sárùn, mi ò pérí rẹ sáìsàn rárá. Òní tí ìṣọjọ́ ìbí rẹ ló jẹ́ kí n máa pè é lóní gbèjègbèjọ gẹ́gẹ́ bí a ti fi rán mi. Bówó ẹ mọ́ kójú ire ló pé ilé o, bó bá fè màjò kójú ire ní sàárẹ̀. Bọ́lọ́jọ́ ìbí òní tí ṣe Chief Mrs. Fatima Omobolanle aya Oyenola bá ti jíire. Àbùṣebùṣe 50 ọdún lórílẹ̀ èpẹ̀ kì í ṣe kéré mi rárá. Lébọ́pọ̀ ẹgbẹ́rẹ́ ló ti kú, ọ̀pọ̀ ló ti nù, ọ̀pọ̀ ló ti filẹ̀ ṣaṣọbora. Àwọn òfin ọ̀hún àfínbá ọgbórúkọ Olódùmarè ọba àgbà lọ́jọ́ tòní ni. Ẹ̀gbọ́n rẹ̀ Amope ló ní kí n máa wí fún ọ pé òní kánjú kú, ó ní òní rìnà sọnù, òní tọ́nà wo sáré ọmọ. Ó màmá Jọ́sìn máa dá lóní gọ́jọ́gọ́jọ́. Ọdún rẹ̀ lóde tá ń bá ọdún nú, ọdún rẹ̀ lóde tá ń bá ọyọ ṣẹ̀ṣẹ̀. Ọdún tó mú lò ní ọdún owó, ọdún òní ọdún ọlá, ọdún ayọ̀ ló máa bá wọn ṣe, òní jẹ́ bá wọn ṣọdún bànújẹ́. Fatima Atoke bó ti wù kó pẹ́ láyé tó, òní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí i. Ọmọ rẹ̀ Precious oníyàn kú mọ́ ọ lójú. Mama Michael síbi ilé rẹ̀ ò ní dín, ó mama Rachel àwọn ilé rẹ̀ ò ní fa ya. Ọ̀rọ̀ gbogbo tó wá ń pa ọ́ láyọ̀, mo lọ́rọ̀ gbogbo tó ń pa ọ́ láyọ̀ ò ní pa ọ́ lẹ́kún. Ọkọ rẹ̀ Fọlọ́runṣọ́ Adébáyọ̀ Oyenola ò ní dọkọ lọ́kọ. Ilé rẹ̀ ò ní di ilé onílé, ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ò ní di tẹlòmíràn lágbára dání wáyé. Chief Mrs. Fatima ọmọ ọlọ́pẹ́ o, mo ní kó o máa gbọ́ dídùn ẹnu mi. Ẹ̀gbọ́n rẹ̀ Amope nílọ́lá ọkàn ayé rẹ̀ ò ní kọ́, onílọ́lá èjì aya Oyenola ò ní bá wọn jù sọ́fìn ayé, onílọ́lá ẹ̀ta ayé rẹ̀ ò ní ta, lọ́lá ẹ̀rín ò ní rìnà sọnù. Àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà, ọlọ́tẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà, ìwọ́tẹ̀lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run ọba. Àlékún owó, àlékún ọrọ̀, àlékún ìfàyàbalẹ̀ nínú ọdún tuntun. Ẹ̀mí rẹ tó ṣe 50, a ṣe títí lórí 150 lágbára dání wáyé. Èrè gbogbo wá dìlé o, mélèrè gbogbo dínú pálọ̀ bàbá tó gbé bí ọlọ́mọ. Fatima Omobolanle Atoke, bébí wọn lọmọ Àlàbí Yemítàn nílùú Ẹ̀gbá, ilé ọmọ Ẹ̀gbá ọmọ Lísàbí, ọmọ agbóhùn àkàlà, ìwọ lọmọ eríjó ogun ọlá, ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùndé, àrídìí ògo, rídìí ògo, rídìí ògo lójú ogun. Ẹ̀gbá àjọgbẹ̀rú ni ọ́ o,
ilé ọmọ Ẹ̀gbá aya Ẹ̀gbá ìwọ lájọgbẹrú màmá jọgbẹ ẹkọ nítorí ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn nínú ilé bàbá tó gbé bí ọlọ́mọ. àyà chief executive officer Oyenola Nigeria Limited ṣáà ni mo ń ké sí máa dá lóní gọjọgọjọ mẹ́ẹ̀bí mẹ́rin lẹ́gbà ọ̀tọ̀lẹ́gbà kéjọgbẹ̀rú má jọgbẹ̀kọ àní mẹ́rin lẹ́gbà ọ̀tọ̀lẹ́gbà kéjọgbẹ̀rú má jọgbẹ̀kọ Fatima mi bẹ́rù ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn Ẹ̀gbá rẹ̀ gbàgùrà sóró ìwọ lọmọ àfipónpó lọ́ta Ẹ̀gbá lòwú òwú Ajíbọ́sì ọmọ ọlọ́pẹ́ ó yá pínre láre ará òun kí n rọrọ àwí mẹ́nu kúrò ní tòun ọ̀yáyá rí mọ̀mọ́ nǹkan mọ̀ tí ká má rojú kò rọ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  Fatima ìyá rẹ̀ ṣe púpọ̀ lọ́rọ̀ rẹ̀ bàbá rẹ̀ ṣe púpọ̀ lọ́rọ̀ rẹ̀ ìwọ lọmọ láàkẹ́sì o. ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú o ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ a kò ní péjọ sunkún ara wa ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ a kò ní péjọ sunkún ara wa ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ ìyẹ́yẹ́ríyẹ́ ọlọ́jọ́ ìbí ìyẹ́yẹ́ríyẹ́ o ọmọ Lísàbí ti dé o ìyẹ́yẹ́ríyẹ́ o ọmọ Lísàbí ti dé o.